the way you are. Sorry about that disconnection, people. Okay, now. Thank you guys for coming back. I'm really sorry about that disconnection. Sorry about the disconnection. You know, my device is getting heated up. So he does that when he's lagging at times. So don't mind me. Get back solo. Ẹ̀yin tèmi, ẹ̀yin boys. Ìmọ̀ nǹkan tẹ́ ń wọ ṣòkòtò sùn fún torí àwọn tí yín àwọn ìyàwó yín náà ń complain wọ́n ní ká sọ pé kẹ́ yé wọ boxers sùn. Ọkùnrin òun wọ ṣòkòtò sùn. Obìnrin náà kò yẹ kó máa wọ pátá sùn. Kí ló wọ pátá sùn fún? Kí lè wọ làbọ̀rọ̀ máa wọ boxers sùn. Ó sùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ girlfriend yẹ ó ló fẹ́ máa kó sí boxers. Ta ló ṣe ta ló pa tán ní kó fún rẹ̀ pamọ́jú. No. You have to learn to release the thing. Free it. Let your blockers be on a free zone. Ẹ jẹ́ kó máa gbatẹ́gùn. Èwo làbọ̀rọ̀ mo kó kẹ́ fún okó pa mọ́lẹ̀. Why? Kí lẹ fún okó pa fún? Kí lẹ wọ pátá mọ́jú fún? Ìgbà tọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ tó ń kó sí pátá. Kí ló mú ẹ máa wọ pátá? Why do you have to go to sleep with your pants on? You shouldn't wear your panties to sleep because you're sleeping beside your husband, your partner. You see, it's a turn off for some men. It's so good for a man to turn and feel your body flesh to flesh. Ọkùnrin mi máa jarun pa. Tó bá jarun pa títí tó bá nawọ́ báyìí gbángán. Jẹ́ kó wẹ̀ land sínú àwọn ẹbọ tó sílẹ̀ láàrin òru. Tóun go mọ̀ pé òun máa fojú kó. Tó bá he nawọ́ báyìí jẹ́ kí ọwọ́ ẹ̀ já sínú ẹbọ yẹn ní gbángán. Kó rún ọwọ́ mọ́ kó ti tutù kó tún fún ìdímọ̀ lọ́wọ́. Kò sí ni látojú oorun. You will turn him on. That pussy doesn't want to do, he will do it. Wọ́n pọ́ kọ́ ẹ fẹ́ yí gbogbo àròpalẹ̀ ayé yìí òun ló mú ló ti wọ̀ onítorí ó jàlájà bó ṣe ń wọ dàràmíà ló wá fìlà mọ́rí mọ́jú bí ẹ pa àwọn màlẹ́kà yẹn tún máa wá ṣọ́ ẹ lójú oorun pé alájà irun yín là ń wò yìí ó dẹ̀ ní ọkọ ńlé a wá sọ táwọn kan wá ṣí òbò wọ́n ṣí gbogbo ẹ̀ fọ́kọ ẹ̀ ń tà ó wá fẹ́ máa complain wàhálà complain ò lè ràn. You have to learn to open yourself. Share the video. Entice your man, seduce him. You have to seduce him. Know what to do to seduce him. Learn to, smack your lips if he turns him on, do it. If it's your eyes that he enjoys looking at, learn to roll it in a very flirtatious way for him. Pass your message with your eyes. You and your husband and your partner, be boyfriend, then you have to have this unique code. Tema ma fi bára yín sọ̀rọ̀. Mo like àwọn tèmi Àbíkẹ́. Wọ́n like ẹ̀yin jú mi. Tí n bá wò wọ́n nínú ojú báyìí. Tó bá gbọ́ àti yá tó rárá. Bẹ́ẹ̀ ṣàhídá bá bẹ́ẹ̀ ṣàhídá. Ìbá ẹ pass ojú ń bá wò ẹ̀ ní ojú báyìí. Àwọn ọmọ mi ó ti yé wọn pé Àbíkẹ́ ń sọ̀rọ̀. Learn to have that unique code. Tẹ́pẹ́ tọ́kọ ẹ bá wù ẹ báyìí body language ni ó ti yé. There must be some uniqueness between you and your husband. You must have those unique, code. Tó máa fi bá sọ̀rọ̀. Kò ṣe pé akọ̀dédé jẹ́ ká ní kí ló ń sọ. Èmi Àbíkẹ́ tí máa mú ojú mi ti máa ràn. Àwọn tèmi ó ti yé wọn mẹ́sẹ̀jì ni. Tó bá jẹ́ pé ẹnu mi ló wù mí twist àbí smile. Èmi tún máa fi smile pass message. Àwọn tèmi láwọn wọ́n ní smile ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní. Smile tára bá ní mí mo fẹ́ kúrò níbí báyìí o mo ní lọ́wọ́. Smile mo ti fẹ́ dóko mo ní lọ́wọ́. Smile o ti fẹ́ dó mi pa o. Ó wà lọ́wọ́ mi náà pé jọ pọ́sì bí ó bá dé yẹn o. Kò sí èyí tí ó sì lọ́wọ́ mi. Obìnrin yẹn láti learn gbogbo àwọn nǹkan báyìí. Ẹ mọ bẹ́ ṣe máa fojú bọ́kọ yín sọ̀rọ̀. Mọ bó ṣe máa bá sọ̀rọ̀. Any code tell mama wá gba toxicity. Thank you, my darling, for yesterday. I love you. Don't be too stiff. Learn to seduce your man. Open yourself up for him. See the way I'm looking now. My man is online watching me.
You say, Àbíkẹ́ ọmọ ní ẹ, mo sílẹ̀ ni. Kò kan èmi bóyá ojú mi wá ń wò, ojú kan ni mo fẹ́ torí ẹ̀ sílẹ̀, mo torí ẹ̀ sí. So mi mọ̀ nǹkan tó máa ń ṣẹ̀yìn girls. Ẹlòmíì wá mú ọwọ́ wá run mọ́ ẹ̀ǹdì pẹ̀lú aṣọ tó bá wọ̀ wọ́n á tì kabọ̀ mọ́ aṣọ. A ní stop ẹ̀ wo ni stop ẹ̀ òṣì. Bí wọ́n bá rán ọwọ́ mọ́ mi ń di máa pàbòdé mọ́ ni sitin alukurani. Èmi náà rún di mọ́ ni màmá fún di mi mọ́ báyìí ni. Torí mi ní fẹ́ kó yọ. Ó lè jẹ́ bí tó ti ń dùn mọ́ mi ló ti run mọ́ mi yẹn. Why do I have to tell you to yọ? Má yọ. Ó like ẹ bẹ́ẹ̀. Torí jọ́ tèmi náà bá ka ẹ mọ́ wájú fíríjì bóyá o fẹ́ mú nǹkan ni. Tèmi náà bá fọwọ́ bu pọ́rọ̀ ẹ báyìí máa rá dórí ẹ̀ ni máa ṣe báyìí. Mo fẹ́ kó dùn mọ́ ẹ. Ìwọ náà ò gbọ́dọ̀ ní yọwọ́. Bó ṣe wà nìyẹn. Wá gbá ayé, you just finished. Túsí lọ́rọ̀ lé ayé. Some people say, àwọn ọmọ ò tí sùn. Kí ló ka àwọn ọmọ? Ẹ̀yin ti gbàgbé irú àwọn yàrá táwọn ẹlòmíì dàgbà sí. Àwọn ọmọ bójú ojí mi, ilé face me I face you. Ìyá àti bàbá nu yàrá kan. Ìyàwó méjì, ìyá kan wà lórí bẹ́ẹ̀dì, ìyá kan wà ńlẹ̀ńlẹ̀. Ẹni tó rún bá kàn ló máa wà lókè láwọn yàrá àti gbọ́rú ẹ̀rí. Wọ́n á dẹ̀ máa rún ìyá Ṣákì lẹ́gbẹ̀ẹ́ ìyá Àkímù ńlẹ̀ńlẹ̀. Òbò ìyá Àkímù gan máa lé nílẹ̀ ńlẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn ò bíire. Ṣé àwọn ọmọ yẹn ò sí gbà yẹn bẹ́ẹ̀ wọ́n lè ṣe bẹ́ẹ̀ kan bímọ mẹ́fà sínú yàrá kan yẹn pẹ̀lú ìyàwó méjì. Àmọ́ nísìnyí this modern days where the children have their own room, yes, women you will be complaining, some men too will be complaining. Ọkùnrin tó bá ti ẹ̀jẹ̀ láti tẹ̀ máa gbé àwọn ọmọ ò tí sùn kí n tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ. A lè mú àwọn ọmọ ká kó wọn sínú yàrá àbí káwọn ọmọ gan jókòó sẹ́gbẹ̀ẹ́ káwa dẹ̀dá kúìtì bu ara wa báyìí kí n sì máa fọwọ́ yí ẹ ní abẹ́ kúìtì yẹn. Èmi tiẹ̀ gúdùn bí àwọn iṣẹ́ ibi bẹ́ẹ̀ yẹn. Why are you not free with your partner? Some people will be covering up because their breast is saggy. If your breast is saggy, remind him that is the only reason why the breast is saggy, because you've had kids for him. These are the price that you have to pay as a woman to bring those kids to life. Let him know it's because of him that the breast is saggy. And you should learn to pack yourself. When you are having sex with him, don't remove the bra on time. You will pack it up. Wá jẹ́ kó wà ńbẹ̀ lókè ni. Bí o bá ti ready láti dé sálẹ̀ mọ́ da ọyàn yẹn lẹ̀. Tó bá jẹ́ pé kó dálẹ̀ ló mọ̀ píìsì ẹ̀ tó máa lọ máa wọ́yàn tó dùn. Wá kó ní pẹ̀lú àwọn kíní push up àwọn ọmọ mi padded nǹkan tó ń ṣí síta òdà lọ́jà. Wá ti kó ọyàn yẹn sí òkè. Wá jẹ́ kóun náà máa ṣe kíni kó máa tẹ̀ mọ́ bra kó máa feel feminist yẹn bẹ́ẹ̀. Ìsàlẹ̀ ní kí wọ́n náà concentrate sí. Torí ọkùnrin lágbájá ọyàn ẹ ti dà. Ẹ̀yin mọ̀ nǹkan tó ń dà lára tí yín gan wọ́ tìjọ yín obìnrin lọ. Oko yín á rọ. Ẹlòmíì tó bá gorí obìnrin by 10 minutes ni ó ti dà. Premature ejaculation. Obìnrin náà ló máa help yín. Ẹlòmíì bá dẹ̀ ti dà yẹn. After 10 minutes kò ní fẹ́ padà wá. If you are calm, if you are ready to learn, regardless of the age, you will know how to welcome your woman's assistance. Obìnrin agbọ́ngàn jẹ̀yìn ọkùnrin lọ. Wàláì tíṣà ni wá from experience. Bó bá farabalẹ̀. Ta ló fẹ́ gbé oyè Kataye? No, Kataye, you are not Olala the second. Bolire is Olala the second. And we have General Olala in Paris. General Olala. Bayo Akindele Olala the fourth. Orúkọ tó gbé sí Olala the last. No, Kataye ò tó dáadáa o. You know? Okay. Now, someone said, but some guys want you to go down on them, but they can't do it. No! Men! Some men, you love to put your woman's head on your dick to be sucking you like feeding bottle. So why can't you not turn yourself to vacuum and be vacuuming the place for her? She has had a shower. She's looking clean. She's looking sexy. Ó fojú bẹ́ẹ̀ sọ fara bẹ́ẹ̀ sọ. Kí ló dé tí wọ́n náà lè máa vacuum. Kó máa vacuum abẹ́ kó sọ̀rọ̀ ara di hoover. Kó máa hoover. Ó dẹ̀ fẹ́ gbórí ọmọ lọ́mọ kó máa fẹnu ṣe kíni. Kó fi òsì. Kó máa fi òsì fa okó ẹ. Ìwọ òsì fẹ́ gbé straw sí ẹnu. Kó máa fi ṣe kíni. Kó máa fi vacuum abẹ́ tiẹ̀. No, it's a two-way thing. It is a two-way thing. I personally, naturally, I don't like giving head. It's not some, you know, I don't just have this thing. But once my man wake me up and say, Abike, that's what I want. I'm going to feel good if you do it for me. I will put in all my best. Abike jaga jaga. Wa lo ni sórí porn site. Wa lo sórí porn site. Wa lo le.
You learn to do the thing. You know what I mean? You learn to do the thing. Learn to suck your man. If you don't know how to do it, go on porn site. Porn site will show you what to do. I'm telling you. You know? Porn site, it will teach you what to do when you go on porn site. Google ẹ. Ẹ rí àwọn porn site ibi tí wọ́n ti mú oko. Kò sí bí size oko ṣe le tóbi tó bóyá lè fa ẹnu ya ni o. Àbáwọn oko tó máa ń ròyàn lẹ́nu tó máa dé parí. Àpárígò ni máa ń pè. Wàá lá gbogbo ẹnu ẹ bẹ́ẹ̀ oko yẹn sì máa fẹ̀. Wàá máa bójé orí ẹ̀ lásán ló máa lá bí tom-tom. You walk your tongue around the cap. You can do it. Men, if your woman likes to be licked, you have to learn to do it. In fact, that is the in thing for everybody now. The latest thing is licking yini. Afa kan San Jessica, eri mi eni je nba won la ba wallahi le la plate wallahi àwọn tèmi gan tin la. Àti àwọn religious owo to religious. Gbogbo wọn la nsin àwọn olala religious olala. Wọ́n la anything. Ẹnu tí mo fi ń ṣe kíní kan, in lè fi jẹ, kí ló dé tó lè fi jẹ. That is what your woman like. You learn to do it. You do it. If you don't do it, you see why marriages are breaking up now. You see why there are so much separation, divorce abroad and back home. It's because you guys are not good in bed. Due to the woman's inability to satisfy the man, and the man's inability to satisfy your woman as well. So men, iṣẹ́ yìí tí ò bá múnádóko, ẹ yé pín káàkiri. Ẹlòmíì inú yín, ẹ lè gba friendly match. Ordinary friendly match ẹ̀yin ọkùnrin, ẹ lè gba lágbàáyé. Ẹ sọ pé fẹ́ lọ gba international away. Ẹ lè pass, ẹ lè gbé góòlù wálé, ẹ sì lè gbé Ọlọ́run. Lè fún yín ní belt wálé pé ẹ ti gbàgbáyé torí nǹkan tó tẹ́sẹ̀ gbé friendly match ẹ̀mí ẹ ò gba ó ló fẹ́ gba international. Báwo ló ṣe fẹ́ win ni ẹ ó lè win ni ẹ sobotonu ò ṣe pọnkiriyan ò ṣe èyí tó kọ́kọ́ gbéṣẹ́ gbé náà lálàyé kó do ládòye kan rí pé yes you satisfy your woman. Àwa rí dira bàtà kan wà níyẹn ló fẹ́ lọ jókòó nta ìwọ pé tí rin tó gbéṣẹ́ gbé ẹ̀mí ẹ ò tí ì gbé tán. Àwa di pé iṣẹ́ tí ò ka ẹyọ kan ẹ máa kún sí mẹ́fà mẹ́rin. You should teach your woman what you want. Women, teach your men what you want. When I'm standing, mo lè mú ọwọ́ ọkùnrin ìfi ha àárín punani mi. Kí ló ṣe ìwọ tó gbọ́wọ́ ẹ tọ́wọ́ ẹ tó kọ̀ wà haidu òṣì. Kí ni ṣe ẹ tọ́wọ́ ẹ kọ̀ wà haidu. All hands should be on deck. Kó gbàgbé òṣì. Bá mi wáṣẹ́ fún gbogbo ọ̀ka ẹ. Wàá mú ka ẹ̀ fúnra rẹ̀ wàá rún mọ́ àárín méjì yẹn páká wàá patán dé mọ́ síbẹ̀ wàá kọ́kọ́ jẹ́ kí yẹn kọ́kọ́ máa yí ẹ náà kẹ́ tó dórí pápá. Ó bá jẹ́ pé ẹ fẹ́ mutí ni ẹ mutí díẹ̀ kẹjọ wà a little bit intoxicated. A cup of wine does not spoil anything even if you don't drink. My man will tell me drink. Èmi mọ́ like ìbá ti mọtí ìdókúdò never gbọ́ ìdó àpà. Nítorí mo ṣeré ṣe mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tí máa sọ gan bóyá mo ń jíṣẹ́ fáwọn èèyàn bóyá mo ń pass message ni wòlíì aláròyé ní mọ̀kà ní barabarabara igbe kíké ní jẹ́yẹ àwòkè bó ṣe lóòótọ́ àlòyé kí ní bàkàbárí igbe kí lẹ́yẹ òwìlẹ̀kẹ́ lásánlásán àgbèrè wádé. You know what I mean? Ẹ wá mú gbogbo ẹ papọ̀, ẹ sọ́dẹ̀yọ kan, ẹ lá wọn bóróbó, ẹ fọ́ wọn bóróbó, ẹ jẹ́ kó mọ̀ pé ẹ ń fọ́ àwọn. Ẹ jẹ́ kọ́kọ́ yín bá wà níbi iṣẹ́, tó bá ń send òbò àti kíní sí kó máa rántí eré tí wọ́n ṣe fún pé no. Àbíkẹ́ ọmọ ni, ìyá alágbájá ọmọ ni, ẹlòmíì kò sí bó ṣe lè dó ń ta wọn máa sọ fún ọ pé wo, kò sí bó ṣe lè mú kódó tó ò lè dókó tó yàwó lé òun. Bó ṣe bímọ yẹn ẹ̀mí ẹ̀ yí tó bá ń gbọ́ ayé àna ló ń jẹ́ ẹ̀mí rẹ̀ yí burúkú ìyá alágbájá ondókísà ẹ má jẹ́ kán máa sọ pé àmọ́ mi lágbájá ìgbà tó ti bímọ ó má ṣe máa ń jókòó bí arúgbó nìyẹn. Change your wardrobe.
Wo aṣọ ẹlòmí ó lè jẹ́ aṣọ yẹn ló máa fascinate ẹ. Ọkùnrin mi ò like kéèyàn máa múra bí arúgbó. You know, tó bá ipò mọ̀ pọ́pọ́ ẹ like kó máa wọ nǹkan bí jumper, kó wọ trainers, kó wọ pààrọ̀ wardrobe ẹ kó múra fún kórí ẹ̀ wú. Ọkùnrin mi like kíyàwó òun máa lọ níwájú kọkùnrin dẹ̀ máa toast ẹ. Ó máa jẹ́ kọkùnrin balẹ̀ pé yeah, that's my babe, that's my wife. Ọmọ mi ni wọ́n ń wèlé káàkiri yẹn because ó sure fún pé ẹlẹ́ ni ìyàwó òun, ẹlẹ́ ni girlfriend òun, pé ẹ rí bó ṣe múra ni ẹlẹ́ ni. You know, now we're talking about sex. We're going to be bringing other topics, other things that you have to do, other tips that you have to do to spice up your relationship. It's not all about sex. You have to be good in the kitchen, at least. If not the best in the kitchen, try as much as possible to prepare him some palatable meal, sumptuous meal, you know, something edible. Don't be too dirty around the house. Tidy the house. My sister said, let your hubby's eyes make you squirt before the main show starts. You can actually be squirting. You can come. Ordinary phone conversation can do it for me. It will get me in the mood, I'm telling you. Àwọn ọmọ mi tán máa sá mi pé Àbíkẹ́ wojú mi tí n bá wọnú ojú yẹn wà láì ó lè tọ́nù mi ọ̀nù. You know, ẹ̀dẹ̀ lẹ́lòmíì náà bẹ́ẹ̀ bá ní kán wo bìkan tọ́nà fún ló máa jẹ́ fún ọkùnrin because ó tún ara ẹ̀ ṣe. Ẹ̀yin obìnrin ẹ túnra ṣe o. Ẹlẹ́ni láti mú eré ṣe o. Ẹlẹ́ni bọ́n ṣe ń gùdù lórí bẹ́ẹ̀dì o. Go and learn how to make your man want you, need you, crave for you. Let him miss you when you are not there. Let him be thinking in his head, pé ọmọ mi bá dẹ̀ so ṣe irú eré tó bá mi ṣe ń jọ báyìí. Ẹ sọ ara yín dàṣànà àti ọkọ yín náà tó máa ní kí ló dé máa ní ṣe bọ́kọ mi ni ṣe bí boyfriend mi ni is my partner kí ló dé tí mi lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ after all she is my wife. Mo mọ àwọn ọ̀rẹ́ mi kan òun àtọkọ rẹ̀ wọ́n jọ ń gbélé ni o àmọ́ tọkọ bá ṣe kí ni tó bá fi lè di ọ́fíìsì á wá bẹ̀rẹ̀ fídíò kọlù pẹ̀lú ìyàwó ẹ̀ á máa ya wọ́n á máa ṣe gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ilé lọ́kọ wà tíyàwó wà níbi iṣẹ́ ọkọ lè dédé fi fóònù pé ó lè dédé fi fóònù pé ìyàwó ẹ̀ tán bá ní kí olóko ló máa yọ sóhun lórí fídíò ọkọ àtìyàwó ni wọ́n ti bímọ o bóyá ìyàwó lọ bí iṣẹ́ nọ́ọ̀sì olóko wọn dédé fi fídíò pé òun tó bá máa gbé báyìí oko ló máa yọ sóhun báyìí irú yẹn tíyàwó ẹ̀ bá máa fi ṣiṣẹ́ nọ́ọ̀sì tó bọ̀ nílé ìdájí kí ló máa rò lórí ẹ̀ bó ṣe máa wá rún oko yẹn ni bó ṣe máa wá mú ẹdó ni ó máa wà ní ọkàn ẹ̀. Why? Because you make her feel wanted. You let her know she is missed when she's not at home. You have to learn how to, you know, embrace your wife, want her. Embrace your husband, want him. Make him feel wanted. Make her feel wanted. Let her vacuum be left opened when they are not there. Àbíkẹ́ ò sí nílé mo mọ̀ pé ò sí nílé wà láì. Ṣé wọn kí tẹ bá ń rúyàn tẹ dóyàn dé ojú kan kò sí ọmọ tó lè dó ó máa sọ pé àwọn ọmọ yẹn wọn ti dàbí Àbíkẹ́. No, mo jẹ́rìí Àbíkẹ́ tèmi. Mo jẹ́rìí Ṣọlápé tèmi tó bá rún mi mo máa mọ̀ pé òun ló rún mi. Regardless of iye ọmọ tẹ́ bá ti bí, even though after, you know, lots of kids, some people still find their wife so sexy. They will tell you my wife is the sexiest woman in the world. Why? Because she's keeping up to the game. She knows how to step up again. She knows how to be on top of her game. By tidying the house, by keeping clean, by keeping her hygiene on the top notch. You know what your man wants. So learn to do it. Don't build barriers. Don't say, "Ami mokomu, to ba mokomu, mo ní kó lọ máa wo porn. Porn máa ń kọ́yàn nǹkan. Ẹ gbàgbé alájà ni mi sister wo. Ibo náà kọ style tá bá máa ṣe sí nínú Bible àti nínú Kùránì. Ibo ni Kùránì àti Bible ti sọ fún ẹ pé ibi báyìí lẹ gbọ́dọ̀ gbà wọlé o. Gbogbo ọ̀nà ni wò lára èmi Àbíkẹ́. Tó bá jẹ́ ẹnu mi ló mú ẹ dédé ni, bó bá jẹ́ mú mi ló gbà ní dédé ni, tó bá jẹ́ yinjú mi ló fẹ́ tẹ̀ sí ni, tó bá jẹ́ tí mi ló rìn ẹ ni, tó bá jẹ́ bíyà mi ló fẹ́ fi rin okú ẹ ni dédé ni. Èmi wọ́n ló lára mi, èmi mo ní ara ẹ. That is how it should be. Don't restrict him. Ọlọ́run, I have once told you about this, my friend, that says, her husband says, tóun bá ṣe gbogbo ẹ̀ tóun ò bá ti dò fúrọ̀, òun ò ní wà òkè. Wọ́n láyé ẹ̀yìn náà ń gbà wọlé o. Tó bá gbọ́ ẹ̀yìn mo gbà wọlé adé ìṣọ̀kan ó tún ti tẹ̀ sí. Wọ́n aláìbọ̀dá òun ẹ̀yìn nígbà rọ́ wọlé.
kò kọ́kọ́ mọ̀ ọ̀rẹ́ mi yẹn lára àmọ́ ńgbà tó yá mo ní sórí pé ti bímọ ó tún sì ń ṣe fún ẹ ó bẹ́tà kó lọ máa ra vaseline kó jẹ́ kó máa kọ́ sí ní àti ẹ̀yìn kó máa fi rọ́lù ẹ̀ jẹ́ kó rọ́kó sí fúru ẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́dáríjì mi I'm telling you nǹkan tó kọ ẹ̀ láìkì ni ó ló máa ń bẹ̀ òun ni pé bébù jọ mi ò jẹ́ kan jẹ́ mo ní sódìgbà tó bá lọ ń ṣe ọkùnrin sọkùnrin tó lọ ń rọ́lu ọkùnrin ẹgbẹ́ láti fùrọ̀ ó jẹ́ ìyá lọ fi vaseline àti jẹ́ẹ̀lì kó lọ mọ́ ra ní superdrug kó máa kọ́ sí fùrọ̀ ẹ̀ látẹ̀yìn kó jẹ́ kó máa fi rìn nísìnyí ó ti mú ọmọ yìí náà lára o NSS ni wọ́n mọ̀ ń pè ó ń dùn mọ́ wọn ti jọ ń ṣe kò kún anybody ara ẹ ọkọ ẹ lónìí ara ẹ náà but if you now feel you're uncomfortable with a particular thing he's requesting for, you have to learn to sit him down, rub minds like two adults, let him see the reason why you don't like that style. tó bá pọ̀ ń dùn ẹni o àbí ó ń kún ẹni kún o àbí ó kó yẹn ló ti tóbi jù o àbí kò tóbi tó ni, tell him the reason why you don't like it, so you can both come up with another plan, another style. Our body is meant to be explored by each other. Ọkọ rẹ̀ explore rẹ̀ wọ́n náà explore. Mo máa ń sọ fẹ́lò mi a ní ọkùnrin kan ò kí ń tètè kọ́mù ọkùnrin tó bá rí pé ó fẹ́ dú ẹ̀pà kò fẹ́ tètè kọ́mù tí ọwọ́ bá bẹ́ẹ̀ kó ru ẹkùn ẹ̀ máa rá ṣeré tó bá ti wà lórí ẹ̀ rọra máa rá ní díẹ̀díẹ̀ má lọ fọlé balls o rọra máa rá kórókóró ó má dà pé wọ́n gan ń ṣeré ni bọ́ọ̀lù yẹn máa bọ́ sínú ara wọn rọra máa rá wàhálà ìyá tètè dà ò ní jẹ́ kéèyàn kan wá dú ẹ̀ wọ́n náà tọwọ́ bọ̀ lábẹ́ ni bó ṣe ń rún ẹ nìwọ náà máa rún tó bá dẹ̀ jẹ́wọ́ ló wà lókè ni wọ́n ara máa fi bọ́ọ̀sì yẹn ṣeré díẹ̀díẹ̀ wọ́n máa fọwọ́ fà láti sàlẹ̀ ó dùn mí tí ń lè gbé sáǹpù wá ìmọ̀ sì gbé ọmọ kan wá sórí iṣẹ́ òtí máa fi kọ́ yín ní bí wọ́n ṣe ń gùdù ní orí bẹ́ẹ̀dì I'm telling you tó bá dẹ̀ jẹ́ pé obìnrin yìí náà ni ó máa mọ̀ pé ìyàwó ẹ̀ máa ní ohun ò tí ì kọ́ mu o àwọn bọ́ìsì ti gbọ́n sí wọ́n bá ti di pé ìwọ obìnrin tí libido ẹ̀ háì nítorí pé o fẹ́ pa àwọn láì ṣe pé ìwọ ló ń ta sobo tó nù pé kí ló dé ó máa gbóni àwọn wo ò lè wá pọ̀ ọmọ ọlọ́mọ òun òdóbò mọ̀ no kò lè tó yẹn yín boys ẹ fọwọ́ kan ara ẹ̀ ó tí explore ara ìyàwó ẹ̀ tó ní tó bá explore ara partner ẹ̀ you will know where to touch when she's gonna feel the thing you should know ó sì ń lack ń bì kan ni tó bá jẹ́ pé ara ẹ̀ ló máa nídìí kó sojú ẹ̀ délẹ̀ wàá sojú obìnrin débẹ̀dì wàá rí kó bọ́ gbogbo aṣọ wàá fẹnu tíkùlẹ̀ láti ibi ankle wàá máa tíkùlẹ̀ bọ̀ látẹ̀yìn bẹ́ẹ̀ lọ débi ní wàá máa fa wọ́n la wàá lábútọ̀ tẹ̀ wá sókè o lè má dín ìpẹ̀ wàá rí learn to tickle her play with her body with your tongue then tó bá máa fi gbé débi ní ìpẹ̀ ibi ọrùn ẹ̀ oh my god wọ́n bí rẹ kó má dà àti ò bá dà jẹ́ kán gbé lọ sí gbó kinní kan lọ bọ́ fún kinní á jẹ́ pé yẹn ń ṣèyàn ní ara ẹ̀ ti yí kú tó bá máa fi ládé bí ọrùn tó bá máa fi tán náà padà báyìí wọ́n bí ọmọ náà rè á juwọ́lé aládìí fún ẹni wàá fáwọn ńlá wá báyìí wàá gbé lọ síbi ẹnu ẹ̀ wàá kìsẹ̀ dáadáa wàá lá ọrùn ẹ̀ padà wálẹ̀ wàá wá bọ́ síbi àárín méjì cleavage wàá ṣeré bẹ̀ wàá dúró lórí ọmú méjèèjì yẹn wàá explore nípò yẹn àwọn teeth yẹn wàá tún wá jẹ́ pọ̀ lọ́yàn púpọ̀ níbi tí wàá pápọ̀ wàá máa mú méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà ìmọ̀ ń ti kù ilé ọ̀rọ̀ mi wàá tún gbá wọn yẹn lọ sísàlẹ̀ láàrin méjì wàá lá gbogbo àárín ikùn ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ máa ń sọ wà impatient ọkùnrin mi wákàjáka ni kókò rọ́lù ẹ̀ kó dà yà no we don't want that má kọ̀ rọ́lù mi kó dáadáa yà no wàá farabalẹ̀ wàá ṣe mí dáadáa bó ṣe máa ń ṣèyàn wàá ní sùúrù you explore my body you get to know my body you have to study me so well. You should know what I want and what I don't want. When it's paining me, when I'm not, when I'm not comfortable with it. There are some dick, they are oversized. And some men that carry such dick, they don't know that they must not, deposit everything in a woman at once. No. There are styles that you do with your big dick. You have to learn how to deposit the thing. Gradually. With that size. No. You have to take your time. You take your time. You go there gently, gradually. Otherwise, the girl will be running away from you. They'll be running away from you. One or two things go there. Oloko sogbo. Afiko ma rolu. Awa ba mi ma wa shift wumbu mi wumbu shifter. Ma ba ye mi je.
ó lè jọ kọ́lé gan ni ara mama kan yàwó ẹ ni. Irú àwọn big size báyẹn, you have to learn how to use, you know, jelly. Wàá lọ ra àwọn gel yẹn, wàá spray ẹ̀ sí. You know those liquid gel? They sell it in super drugs. It's like water. You put it on yourself, then you learn to first brush. When you first brush a woman from the outer part, it will make her ready for you. You tickle her from the clitoris down to the circle, to that entrance. You tickle her, wàá fi orin dáadáa. Ẹ̀yin ọmọ mi, ẹ má bínú o. Ìsọkúsọ yìí náà ni. Ẹ má bínú, ìsọkúsọ yìí ni. Nítorí náà, yín fẹ́ kẹ́ lọ change style yín. A gbọ́dọ̀ pẹ́ ká tó kúrò ńbí báyìí. Ní alẹ́ yìí. Mo fẹ́ kẹ́ think, you know, in that line, how to spice up your relationship. I can't afford, you know, to stay longer than this because there's a situation that requires my presence, my attention now, and I have to go. So guys, learn to spice up your relationship, learn to spice up your marriage, try to improve where you are lacking, women. Change your dressing, look sexy for your husband. Stop cloaking yourself up with too many garments. Stop covering every area. It's meant for his eyes. Even if you go out, I go out like this, regardless of who is looking at me. I love to look sexy beside my partner. I'm going out and some men are staring at me. He loves it. And wow, wàá gbà yìí, aya mi àgùntàn lórí gbogbo èèyàn ṣe ń wò ẹ́. Kán wò mí yẹn náà ni kán rọ́mọ ẹ̀ kán jí sọ̀rọ̀ pé ẹlẹ́ni ọmọ ẹ gbàgbé òṣì. Ọmọ ló fẹ́. Ẹlòmí adé ṣe kíni, gbogbo ara ti ṣe kíni, ọkùnrin gan wọn rí yín bóyá ń kọjá débi pé ọkọ yín gan a máa dọ́jì yín ni because kò fẹ́ káwọn èèyàn rí yín pé ìyá alágbájá tó ti darúgbó. Age does not matter. Àti age àti kò ṣe age o, ẹ páàkì gbogbo ẹ̀. I need to go and see Polodi's mom now, seriously. So, I'm gonna leave you guys now. Remember, it's still your Sisi Dokasi. Headmistress tó yáyì, ìjáyà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹkùn ọkọ̀ Àṣàbí, ẹkùn ọkọ̀ gbogbo àwọn búlì. À ń lébọ̀ lẹ́yìn Jagunlabi Àbíkẹ́ lára wájú. Seriki voice, ṣé wo ohùn. Òun ló ń kí gbogbo yín pé, till I come across you. It's a very good topic tonight. Think about it. Spice it up. Get better in bed. Make your boyfriend a better girlfriend. Make your husband a better wife. Look more sexy these days. Let him know that someone has spoken to you. Learn to keep your hygiene on the top notch. You need to clean up. If you want to be licked, if you want to be hitting up with his tongue, keep the area clean. Change your wardrobe. Look sexy for you. If you don't know what to wear, go online and learn how to dress like a chick. Thank you all for joining me. Till I come your way again, I love you all. Bye-bye, guys. Love you. Bye.